inú ó máa jẹ́ máa pín ni. Nàìjíríà máa pín. Kò sọgbọ́n ẹ̀. Aláàfáà ò tí mi tí ì rí, wòlíì ẹ̀mí ò tí ì rí. Ìpé tó fún jẹ́ Yorùbá, ó tó lọ́sàn mi ni, ó lọ́sàn mi ti pẹ́ pé Nàìjíríà pín. Ìjọba Nàìjíríà ó ti pín. Ìjọba Nàìjíríà ti pín. Ó ti pín. Àgbọ̀dọ̀ December yìí díẹ̀ gbọ́ tó máa ṣẹlẹ̀. Ṣé ẹ rí ìyẹn rí? Mo káwọ́ pẹ́yìn lẹ́yìn ni. Àwọn Yorùbá máa sọ pé ọ̀rọ̀ àṣírí ló máa ń yàtọ̀. Gbogbo nǹkan tá a ti rí tá a ti sọ. Ṣé nígbà tí bàbá ìbẹ̀rẹ̀ sí ní sọ ara mi ń bù màṣọ ní ìpèsè ẹ̀yin tẹ̀ ṣe sọ pé Yorùbá nation ò ní lọ. Ẹ̀sìn yìí rèé ń ta. Ẹ wo, mo fẹ́ kí wọ́n gbọ́n tí bàbá yìí sọ yìí pé Yorùbá nation ṣe kí ni ó máa lọ. Ó ní ẹ̀kọ́ máa jí báyìí ẹ̀kọ́ máa bára yín Yorùbá nation ni. Ṣé àrùbọ̀ yàrá ṣeré ni I dey talk am now I dey talk am you know say I dey talk am gbà náà. Mo ní tẹ̀kọ́ máa sùn mẹ́ẹ̀kọ́ bára yín pé ẹ ti wọ ní Yorùbá nation náà kò nobody tó máa ṣe kí ni tó máa dé Yorùbá nation lọ́wọ́ nobody tó máa dá Yorùbá nation dúró. Ẹ wá gbọ́ o ṣe lẹ́yìn tẹ́ wà ní wọ́n Nàìjíríà ẹ wò ó ẹ má jẹ́ sọ pé ẹ sì rí ẹ sì ṣàṣe ọlọ́ọ̀tẹ̀ ṣiṣẹ́ ẹ sì ró jẹjẹ díẹ̀díẹ̀ ṣùgbọ́n ipe 2025 ẹlòmíà rí pépà bá fẹ́ pè lówó ẹlòmíà rí ìyẹ̀pẹ̀ á fẹ́ pè lóúnjẹ ṣùgbọ́n mo gbàdúrà yìí pé kó tó dìgbà yẹn kọ́nà ti ṣe kí ni kó ti jẹ́ kí Yorùbá nation dá dúró ká ti máa lọ ẹ wò ọ̀rọ̀ kì í síbẹ̀ o tí bá ní kí n máa tẹnu bọ ọ̀rọ̀ ẹ wò á ní kúrò ń bẹ̀tọ̀ ṣùgbọ́n ní ìsinmi máa sọ pé òjíṣẹ́ ẹjọ́ ẹ ti pọ̀ jẹjẹ ká gbọ́n nǹkan tó ń sọ yá ìmọ̀ pílẹ̀ fún wa kẹ́ wá lọ gbọ́ ẹjọ́ ẹ bá mi share fídíò yìí kó dọ̀dọ̀ àwọn ènìyàn dáadáa kí wọ́n lè mọ̀ yí pé Yorùbá nation kí ni ó máa dúró àbítorí pé ẹni pé gbogbo ẹ̀kan lọ ẹ̀rọ òwe yóò jọ ti tẹ́lẹ̀ tó máa fẹ́ ṣe fín tó máa sọ fún yín wọ́n fẹ́ ṣe fín wọ́n máa sọ fún yín kò sí yẹn mọ́ ṣé ẹ rí gbogbo ẹ̀ṣẹ̀ kí ni ó rárá ń lọ ní steady ni àbọ̀dẹ̀ ṣe máa ń sọ òyìnbó yẹn ẹ wò ẹ wà lọ́gbọ́n ohun tí bàbá yìí sọ pé hope ṣe kí ni hope wà fún Yorùbá nation láti ṣe kí ni láti dúró ìpè Ọlọ́run ti ṣe kí ni Ọlọ́run ti fa ìjọba Nàìjíríà ya tipẹ́ ẹ rí pé bàbá yín nǹkan tó wà bẹ̀ kò ṣe kí ni kò rí kankan ṣe sí bẹ́ẹ̀ ni bàbá yín ò lè rí kankan ṣe sí ẹ wá lọ gbọ́. Ohun tí ẹ bá ti ń rí pé èèyàn ti dé ó ṣe bẹ̀rẹ̀ ni. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ìpínlẹ̀ ìṣẹ̀ pọ́njú làwọn àánú ẹ. Ìpọ́njú ò tí ì dé rárá lẹ fẹ́ máa sọ. Ìpọ́njú ò tí ì dé rárá. Ìpọ́njú ò tí ì dé rárá. Kẹ̀ṣẹ́ra báàgì ráìsì ní 70-80 ẹ máa rà ní 150,000. Ṣé ìṣèpè nìyẹn ṣá? Kì í ṣèpè. Àwọn tébì ò nípa làwọn tó bẹ̀rù Jèhófà tó bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin ò ṣe nígbà tí èèyàn dolówó lọ́wọ́ tó dèèyàn ńlá tí ò rántí Olúwa Ọlọ́run rẹ̀ mọ́. Ó ń jẹ́ kí máa pa àwọn mẹ̀kúnnù. Ìyá máa jẹ wọ́n wọn ò rántí kankan lè wọ géètì wọn ti ti pa. Ìpínlẹ̀ ẹ̀ṣẹ̀ pọ́njú ni. Lélẹ̀ tá à ń bá fà lọ́wọ́lọ́wọ́. Ìpọ́njú ńlá ṣe ń bọ̀. Gbogbo àgbáńlá yìí kì í ṣe Nàìjíríà nìkan. Torí pé Jésù ń bọ̀ kò ní pẹ́ dé mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ní ò gbàgbọ́ pé Jésù mọ́ ni wọ́n là ń pa. Wọ́n ní wọ́n ni wọ́n ń pa. Rapture outrage ni mo ní. Lọ́rọ̀ kí n máa pe pé òun ò ní pẹ́ dé náà. Alágbára ń bọ̀ láti wá ṣe ìdájọ́ ayé. Ṣùgbọ́n àwọn àyànfẹ́ torí èmi àti àwọn ẹyẹ kọ̀ọ̀kan tó ń gbọ́rọ̀ yìí ó lọ ṣe fa bíbọ̀ rẹ̀ ló ṣe nísòro díẹ̀ ó máa dé láìpẹ́ yìí Jésù máa dé ní àìpẹ́ yìí a ti wà ní ìpọ́njú kò sí kan tó kan Tinubu níbẹ̀. Kò sí tó kan Tinubu torí ibi tí mo fẹ́ lọ nìyẹn pé bá a bá tẹ̀ ní gbogbo àgbáyé ó jìyà ẹ̀yin àgbà Yorùbá lẹ́ni tí àṣù bá pé tààrà ẹni lèèyàn máa ń já tiwa lọ́tì ẹ̀kàn wá torí pé ká sì má jìyà láyá má jìyà lọ́fà torí pé olùgbàlà wa ní Tinubu la ṣe yàn kí ló tún wá jẹ́ tó wá jásìkò ẹ̀ gangan ní ìpọ́njú dé. ẹ̀yin Nàìjíríà kọrin yan Tinubu. àwọn olówó yàn. Olúwa ló yàn síbẹ̀. Ọlọ́run ló ní kó wá bí àjẹ wa. Olúwa sọ wípé ẹ bọ̀ fún aláṣẹ. Ó ní àṣẹ kan kò wá bí kì í ṣe ọ̀dọ̀ olóró ti wá. Ó ní ẹnikẹ́ni tó bá tàpá sí àṣẹ àjẹyàn níṣu.
pátápátá níṣu. Roman 13 Ọlọ́run ló yan Tinubu síbẹ̀. Iṣẹ́ tó ló wà ń yan àmọye ọ̀rọ̀ tó ti bá sọ, àmọye ìpè tó ti pè, àmọye bí tó ti lọ tí ó lè yí nǹkan padà. Àfi tí Nàìjíríà bá yí padà sí Ọlọ́run, wọ́n dá ìpànìyàn dúró, ìtàjẹ̀sílẹ̀ dúró, aláìṣẹ̀ wọn wọlé wọn pa, aláìṣẹ̀ rárá wọn mú àtìmọ́lé, owó tó wà lọ́wọ́ wọn fi ń lò wọ́n lè máa ra yẹn jẹ kó máa pa yẹn jẹ, Olúwa ló ń kọjú ìjà sí wọn. Ọkọ̀ ojú ìdá sírò àwọn yẹn bẹ́ẹ̀ àwọn ìyẹn dà àwọn tá a pa yẹn jẹ tá a lò ó lọ. Ó ti kọjú ìjà sí wọn báyìí. Ẹlẹ́ni ní ọdún yìí ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹlòmíì tó yẹ pé olówó ni ọlọ́rọ̀ ni tó ti rọrùn lẹ́sẹ̀. Ẹni wọn fly ẹ lọ sí India lọ káàkiri àìsàn òfin sílẹ̀. Ẹlòmíì àwọn ẹ̀ ti lọ, ẹlòmíì pampers ni wọ́n dì fún, ẹlòmíì ojú ẹ̀ ti fọ́. Ó wà ní bẹ́ẹ̀ o. Deuteronomy 28 láti verse 15. Wọ́n ti ẹ̀bẹ̀ láti verse 1 wọ́n kà á ti délẹ̀. Olúwa olóhùn àfi àìsàn yọ̀dí kọlù. Òun á fi ọwọ́ gbá ní ẹsẹ̀. Àìsàn yọ̀dí. Wọ́n á fi ọwọ́ gbá ní ẹsẹ̀. A kò ní lè rìn mọ́. Àwọn á lọ wá lọ ẹsẹ̀ àlọ́. Ọlọ́run ló ń bọ́ tọ̀hún jà. Kì í ṣàjẹ́. Àjẹ́kà gborúkọ ni. Pé àjẹ́ ni ẹ̀fà tẹ́gùn burúkú sí. Ta ló ń kọ̀ǹtró àtẹ́gùn? Ta ló ní àtẹ́gùn? Ta ló ní àtẹ́gùn? Ọlọ́run. Ta ló ní ayé? Ọlọ́run. Alágbára ogun tó lóun lóògùn. Tó lè sọ pé kí ló ní má ṣù. Àwọn ò tí ì bí yẹn. Àìníbẹ̀rù Ọlọ́run ló fi ẹ̀jẹ̀ àgbà láyé. Ẹ mú ọmọ lọ́mọ, ẹ mú lọ, ẹ lọ yọ kídìnì ẹ tà. Nítorí millions. Ibẹ̀ dẹ̀ fi yé wa wípé orin ènìyàn burú fún ìgbà díẹ̀ ni. Ó ní ìṣẹ́jú kan ní ayọ̀ àgàbàgebè. Inú ìwé Job 25. Àwọn tí ẹ kó sòtò lè sòtọ́. Wọ́n ń bẹ̀rù ènìyàn torí kan tó fẹ́ jẹ. Torí mọ́tò fẹ́ fún wọn, ilé tó fẹ́ fún wọn. Gbogbo àwọn tẹ́mi bẹ̀rù láyé yìí Ọlọ́run mo bẹ̀rù. Torí pé òun ló lè pa, òun ló lè jí. Àwọn tó ń pa yìí ṣé wọ́n lè jíyàn. Wọ́n ti pa náà nìyẹn. Bá ṣe jẹ́. Gbogbo oúnjẹ wá di wíwọ́n. Ìyàwó lè di aṣẹ́wó. Baálé lè di olè odò nírọ́. Àwọn ọmọ di alárìn kiri. Nǹkan tí wọ́n Psalm 49 sọ nìyẹn. From verse 6. Ọ̀dàrí bàbá. Ibẹ̀ nínú àwọn ọ̀rọ̀ yín níbẹ̀rẹ̀ ẹ ní ìpìlẹ̀ Nàìjíríà ọwọ́ ìpìlẹ̀ tí ọ̀dà ni tó bàjẹ́ ni kí ni àwọn nǹkan tó mú bàjẹ́ ìyẹn ni pé ẹ ń sọ̀rọ̀ nípa bíi 1960 sí òkè báyìí kí ni àwọn nǹkan tí ó bàjẹ́ mẹ́. Bàbá èèyàn lè gbin àgbàdo kó wá yọ iṣu. Kò ṣeé ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín àgbà. Ohun tó ṣe ni pé ìtẹ̀dó ìlú yìí dára omi ẹ̀ burú. Wọ́n lọ bá wọ́n sọ fẹ́ ilẹ̀ ìjà bẹ̀. Ó ní kọ́ lọ mú àwọn kòtò wá wọ́n sì bu iyọ̀ sínú ẹ̀. Ó lóun ṣàwòtán mi yìí ìkorò wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìkorò wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Gan ìwọ ti late. Láti ṣàwòtán ẹ̀. Bẹ́ẹ̀ ni oníkàlùkù mo máa lọ lọ ẹ̀ ni. Kò yé mi. Inú ọmọ ajé máa pín ni. Nàìjíríà máa pín. Kò sọgbọ́n ẹ̀. Aláàfáà ò tí mi ì tí ì rí. Wòlíì ẹ̀mí ò tí ì rí. Ìpé tó kún jẹ́ Yorùbá. Ó tó láti mi ni. Ó láti mi ti pẹ́ pé Nàìjíríà pín. Àwọn kan ṣe wàhálà ẹ̀ lọ tí wọn ò rọ́wọ́ mú. Àwọn kan ṣe wàhálà lọ wọ́n ti kú. Àwọn kan ló wà ń bẹ̀ ń sìn. Sápò pé Ọlọ́run fi àṣẹ sí ni wọ́n á ti mú ipò wọn ti pa. Yẹn ni pé a ti pa Sunday Igboho. A ti pa Sunday Igboho. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ẹnìkan ò lè pa
kì bá máa lọ ṣe òògùn àṣẹ kankan kó máa fi kó ṣáà máa júbà Elédùmarè ọba àwọn ọba. pé bọ́ bá ń ṣoògùn ó sá máa fìbà fún Olódùmarè. Òun nìkan ló lè gbà. Àwọn ọ̀tá ẹ̀ pọ̀ tóun náà sì mọ̀ bọ́tà wọn pọ̀. Mósè ni ó Moses ìgbà tiwa ni kì í ṣe pé ó ló lágbára agbára ló ní. Agbára tí kì í pa tó máa pa ni tó sẹ́ni tó lè kó máa ṣe kó má pànìyàn. Kò sẹ́ni tó lè bí wọn. Ẹ̀rẹ̀ tó ń sùn kú tí wọ́n máa ti àyẹ̀wò lọ síjì. Adéwọ̀ ó dẹ̀ mi kan ló lọ nìyẹn. Pẹ̀lú owó lọ́gbọ̀ọ́gún tí wọ́n. Olúwa sọ báyìí pé ó ní kò sí ẹnìkan tó lè sanwó ìràpadà fún ara rẹ̀ nítorí ẹ̀mí rẹ̀. Ẹ bá jòkú $1 billion wà lẹ̀ $1 billion wà lẹ̀ tó ti máa kú náà ni. Báwa. Bàbá Akíntóyè bàbá wọn ò lè pa á. Wọn ò lè pa Sunday Ìgbòho kọ́ lọ jáwọ́ ni o. Náà tó bá múra ẹ̀. Wọ́n múra ẹ̀ náà wọ́n lọ jáwọ́ ẹ̀. A rí inú àwọn ọmọ Yorùbá gan tó ń múra ẹ̀. Àwọn yẹn ò ní yé nǹkan tó ṣàlàyé pé ebi tí wọ́n lágbára báyìí nítorí ayé ti mọ̀ wọn ò ṣe wá mú èlò pẹ́ pé Ìgbòho ni olúwa lọ mú olúwa ló pè wọ́n ni. Bàbá Jèhófà olóyìn Ìgbòho mi ò rí gbá gbogbo lọ́wọ́ ẹ̀ o hallelujah. Hallelujah. Mi ò mọ̀ rí mo kàn máa rí inú fọ́tò mi torí pé olúwa ti láti inú wá. Olóògùn ni ó fẹ̀yìntì ògiri ó di 1000 nígbà tó máa ń bẹ lẹ́yìn ẹ̀. Iná àlè fi ń jẹ́ bọ́lá wọn bá sí lẹ́yìn ìgbà àfẹ̀yìn ti gbó. Ó ní ẹni tó lọ́ọ́ ṣe tiẹ̀ tálẹ̀ kó bíyà sí. Kò sí. Mo lọ gbàdá fẹ́ni kan ọ̀rọ̀ èèyàn ńlá gidi ni. Ó ti kú báyìí. Nígbà tí wọ́n wọlé fẹ́ pa òun àwọn bàtà bá ṣe ń pààyàn káàkiri. Ó lóun á gbẹ́sẹ̀ kan sí àrògiri òun fi kan sílẹ̀. Pẹ̀lú wọn pé láàyè ìlànà láàyè Jésù Kristi láàyè ìlànà. Wọ́n ń pe gbogbo ẹ̀ pọ̀ pé dáná bá fẹ́ẹ̀lì Jésù Kristi. Òun ó mú kan. Wọ́n fi ìbọn ṣe gbaṣọ báyìí. Ìbọn kan wọn ò rí òun wọ́n fi lọ òun lọ́hún. Ọlọ́run ni gbogbo àwọn fásitì wa àti pátápátá Olúwa ló tì wọ́n lẹ́yìn kì í ṣe oògùn tọ́lọ́run ń sùn ni. Ó ní ẹtí pamọ́ kì í tó gbé bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa ló ń pa wá mọ́. Ọ̀dà nítorí àwọn àkókò wa ká ṣe ní kéékèèké. Bàbá nínú ọ̀rọ̀ yín tí n bá tóye bá yé mi dáadáa ẹni pẹ̀lú gbogbo atótónú yìí o Nàìjíríà máa pín lórílẹ̀‐èdè kálukú wọn lọ sáyé ẹ̀ bọ̀ ó lè tó bí irú ìgbà wo sígbà yìí tá a wà yìí bí ìṣẹ́jú mélòó àbí bí wákàtí àbí bí ọdún bí mélòó. Wọn ò ṣe pàkánù sídájọ́ ẹ̀ ó yẹ kó ti kú síbẹ̀ náà. Ìyẹn Kánú. Ẹgbẹ́ ni kò lè kú. Kò lè kú. Oh my God. Mo ní ẹ̀tọ́ Ọlọ́run ṣe tiẹ̀ tá ń lè kọjú ìjà sí. Ṣógun fẹ́ràn ṣó parẹ́ ni. Ọwà rẹ. Kó tó di December ending. Ẹ̀gbọ́n kan tó máa ṣẹlẹ̀. December ending ọdún tá a wà. Ọdún tá a wà nù rẹ̀. Ẹgbẹ́ Yorùbá nation. Wọ́n ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. Wọn ò lọ pààyàn, wọn ò lọ kúyàn, wọn ò lọ gbé ọmọlé. Olúwa ló pe bàbá yẹn ni pòfẹ́sọ̀ yẹn. Bánjí Akíntóyè. Olúwa ló pe. Olúwa dẹ̀ wá fún ní ọgbọ́n, ó fún bàbá yẹn ní ọgbọ́n, ó fún ní òye, ó fún ní ìmọ̀. Tọ́kì ṣe bẹ́ẹ̀ ni ẹ bá ti gbọ́ ikú ẹ̀. Tó bá sick, malaria ni. Kò ní sún wọn. Àmín. Ìjọba Nàìjíríà ó ti pín. Ìjọba Nàìjíríà ti pín. Ó ti pín. Àgbọ̀dọ̀ December ẹ̀ǹdẹ̀ ẹ̀gbọ́n tó máa ṣẹlẹ̀.
kó lọ kó dẹ́mi wá sí àmín 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 kọ́kàn kó balẹ̀. àmín. torí a sì ń sọ̀rọ̀ lórí ṣé káká sọ wípé gbogbo wọn pọba wọn pàjòyè yìí náà torí ìpìlẹ̀ náà ni gbogbo ẹ̀ dálé lórí yìí. ìpìlẹ̀ ti wọ̀ mo kà tó bá sọ ni. ẹ tún sọ fún wa. Sanwó-Owó náà ó ní yan ènìyàn búburú tì í jẹ́ kí aná lọ́wọ́ gbà kó gbogbo tó ní. Sanwó-Owó náà onígbà tá a ṣèdájọ́ ẹ̀ jẹ́ ká dá lẹ́bi. ó ní kó jẹ́ kí àwọn ọmọ ẹ̀ kó di alárìnkiri. jẹ́ kí aya rẹ̀ kó di òkú. olóṣèlú báyìí àmọye ẹni ọkùnrin tó jọ pa wọ́n ti di alárìnkiri ara òjòkú ọmọ wọn ti di alárìnkiri tó ń wá jẹ kíkẹ́ mú káàkiri Sanwó-Owó náà ló sọ bẹ́ẹ̀. Olúwa ń bínú lọ́wọ́ jẹ́ Olúwa Jèhófà ń bínú àwọn kò tẹ̀ fẹ́ gbórúkọ Jésù ó ní Jésù gbèsè ajẹ́ olólùgbàlà wà òun ní mẹsáyà wà. bí wọn ò ṣe gbókọ Jésù bẹ́ẹ̀ lẹ́lu àwọn míì tẹ̀ ń jẹ tọ́jọ́ ọmọ Yorùbá tí wọn ò fẹ́ gbọ́ orúkọ Yorùbá nation. wọ́n yọ nílànà níwọ̀n bó Nàìjíríà nínú ìbá ń lọ wọ́n máa jókòó máa jìyà àyìn tí ẹ̀ ń gbọ́rọ̀ yìí èmi àti yóò ní jìyà. àmín. olóòtú bàbá ò ní jìyà. àmín Jésù. ègún Ọlọ́run ní bọ́ sórí wa. àmín àmín. mo ní Ọlọ́run bí Jèhófà ń bínú. kò sí ẹnìkan láyé yìí tọ́lọ́run mọ ìrìn àjò ẹ̀. kò sí àáfàá náà kò sí imam náà tó lọ́wọ́ mọ ìrìn àjò ẹ̀. ẹ bá ṣògbọ́n sísìn ẹni lódìmọ̀ àjẹ́ kó jẹ́ o àbí. bẹ́ẹ̀ni. ewé ajẹ́ wọ́n nílò pásítọ̀ wọ́n nílò wòlíwèlé mo lọ ìsọjí wọ́n ń gbẹ̀yìn tẹ́ ẹ̀ lo ewé àti ìbò yóò máa jẹ́ fún yín o gbogbo ìmọ̀ ní àṣẹ tánu ń jẹ́ ẹ̀fọ́ tánu ń jẹ́ wédú. oṣù wa. olóhùn dá nílò fún àwọn ọmọ ènìyàn ohun kan tí ò fẹ́ kó ṣẹlẹ̀ sáwọn 115 ní pé ìwọ gbọ́dọ̀ tẹríba fún wọn má tẹríba fún wọn má sìn wọn kó bá lọ fún lóúnjẹ torí pé o ò lè fún lẹ́kọ̀ọ́ kan jẹ́ o ò lè rò fọ́fọ́ kan jẹ́ fọ́ kí ló lọ fún balẹ̀ fún lo ewé lo egbò rẹ bí o bá ní àìsàn ibà lọ jẹ ewé ibà ṣe é kó ṣe kí ni kò mú ó tọ́ dànù ẹ wo Ọlọ́run bá sọ̀rọ̀ gan ṣùgbọ́n àwa la gbọ́ràn. ọ̀dà ká tó padà sí ọ̀rọ̀ tó náà sì ń padà bọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation ibi tẹ́ ẹ dé ni mo fẹ́ béèrè sà àwọn tó ń wò yín lọ́wọ́lọ́wọ́ báyìí tàbí tí wọ́n tún wò yín ǹjẹ́ bàbá ṣé wọ́n láǹfààní àti pè yín fún pé bóyá bàbá ẹ dákun ẹ gbàdúrà fún mi o àbí ṣé wòlíì ǹjẹ́ láǹfààní àti dáhùn lóhùn bẹ́ẹ̀. aládùúrà ni mí. aládùúrà ni mí. màá fi nọ́mbà mi wọ́n á pè mí sórí ẹ̀ wọ́n á sì dá wọn lóhùn. tó bá wo ṣọ́ọ̀ṣì láàárọ̀ ọjọ́ Sunday tó bá rọmọ ọjọ́ wọn abínú ni abínú sí ìyàwó ẹ̀ tó kó oògùn mọ́ ìfẹ́ rúgbà lọ́wọ́ wọn. nígbà tọmọ ọjọ́ ọba wá bísínẹsì ọlọ. wọ́n ti sọ wọn bí ẹ ti sọ̀rọ̀. kí ló wí. Matthew 23 kan bẹ̀rẹ̀ láti fa sọ àkẹ́kẹ́ àdésàlẹ̀. wọ́n bùkún ìṣẹ̀tí aṣọ wọn. wọ́n ń fẹ́ ipò lẹ́ni bí àṣẹ. tó bá wọn ṣọ́ọ̀ṣì bá wọ́n pọ̀ fún administration wọ́n bá wọn gbàdúrà àti wọ́n ṣiṣẹ́ ìránṣẹ́. wọ́n gbogbo jọ á dúró sókè. wọ́n ní you are welcome in the name of the Lord. I don't welcome. Wọ́n welcome òkú. Títí máa jẹun lára ẹ̀. Bí òyò bá máa. Jésù sọ fún ẹnu Matthew 23 wípé ẹ má ṣe pé ẹnìkankan ní bàbá yín. Ó ní wọ́n di ẹrù tó ṣòro láti rù wọ́n di lùlù àwọn ènìyàn àwọn ọgbọ̀n jẹ́ fi ìkáwọ́ nǹkan ẹrù ẹ̀ náà. Ọ̀pọ̀lọpọ̀ pásọ̀ ló máa jẹ́ gidà náà. Ṣé wọn àjò rẹ̀ rẹ̀? Igi ìdáná ló máa yẹ wọ́n á sọ ní di petrol torí pé irọ́ tó ń pa torí wọ́n fẹ́ dènìyàn ńlá olóòlù ń gbé èèyàn ga ló ń sọ èdènìyàn ńlá. Bàbá mi sọ wípé bàbá mi Jehovah ó ní òun gbé ọ̀kan sọ̀kalẹ̀ òun gbé ọ̀kan dìde ẹni tó wà lórí àtẹ yóò gbé dìde oníjẹ lórí àtàwọn ní 2025
àwọn tó jẹ wọn á rí gbẹlẹbà wọn á pè ní jollof rice. wàhálà yẹn. àti kọ́ yí padà ní sínsínsínsínsín wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún Ọlọ́run ebi ò ní pàwọn èèyàn ní mú wọn. wọ́n ti dé lálẹ́ yìí wọ́n yà tí wọ́n gbọ́ ti kọ́ lọ gbé bẹ́bẹ́lì wọn kọ́ sí Psalm 51 wọ́n máa kà á tá a bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta ló máa dúró ìdáríjì bẹ́ẹ̀ wọ́n ti gbàdúrà yẹn pẹ̀lú Psalm 51 yẹn kọ́ gbà ní ọjọ́ mẹ́ta ọ̀nì àlà iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹlòmíín tó ń sunkún nígbà tí ọ̀gá ilé iṣẹ́ òrówó sanwó san wàhálà wà lórílẹ̀-èdè ayé ó wà ní Nàìjíríà. ọ̀dà bàbá ọ̀rọ̀ yìí ó ṣe díẹ̀ àmọ́ ká máa fi léyìí bóyá ká máa fi káàdì ẹ̀ lẹ̀ nígbà tá à ń sọ̀rọ̀ nípa pé dandan kórílẹ̀-èdè yìí ó pín náà ni Olúwa wí lọ́tún lósì yìí àwọn aṣíwájú tì ní ni wọ́n kọ̀ yí bí ilé ìgbìmọ̀ asòfin gbá àwọ òkùnkùn wa ni wọn ò fẹ́ gbọ́ nǹkan tí àwọn tó ń pariwo wí kí ni a lè ṣe sí. ẹnìkan ní òun ò gbàdúrà mọ́ pé kò gbàdúrà mọ́ pé ó lè kó lọ ti gbàdúrà. bẹ́ẹ̀ ni àwọn kan sọ fún wa lórí ìkíní wa ní Yorùbá nation yín tẹ̀ǹtẹ̀ ń pariwo pàápàá ní ìsìn tí àwọn tó ń pa àwọn ọ̀ràn Yorùbá káàkiri àwọn Fúlàní wọn pa àwọn òṣèmọ́ àdúrà ti tó wàhálà ti tó. Bíbélì wípé ẹ máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀. ta lẹ́ni tó fúra ta ló lágbára tó lọ́rùn. kò sí. tó máa lọ wẹ́rẹ́ ni ẹ kàn sún ẹ kàn gbọ́ pé declaration. wẹ́rẹ́ ló máa lọ tí ò ní sí. iṣẹ́ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí sìn tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ Nàìjíríà sìn. ó ń bá wọn pàdé ni wọ́n lè fún ẹnì kọ̀ọ̀kan lẹ́tọ̀ọ́ tiẹ̀. nígbà tó bá ń pè ẹ̀tọ́ yẹn tẹ̀bẹ̀ sí jẹ àjẹyó ẹ̀ ń jẹ àjẹṣẹ́kùn wọn ò ní fi ẹnìkan ṣàwátì inú wa. àmín. so ìrètí wà pàtó jàjẹyó torí ẹ sọ tẹ́lẹ̀ pé bí ọdún 2025 wàhálà díẹ̀ máa wà lórí ọ̀rọ̀ oúnjẹ ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ yìí. nǹkan tó ń ṣe Nàìjíríà tó ń ṣe àti Yorùbá nation wọn kọta ọ̀lẹ ń ṣe wá àti ẹ̀rù. lọ́nà wo láwọn ọ̀nà wo. àwọn ọ̀nà kìíní rèé àwọn bàbá wa wọ́n ní iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ wa ẹni kò iṣẹ́ yóò máa jalè. wọ́n lẹ́yìn nìkan mọ̀ tó wá dákun wọn pa á sí Nàìjíríà àyẹ̀mọ́ burúkú olùyẹ kí wọ́n yàn án. àmín Jésù. iṣẹ́ tó bá fẹ́ràn jù láyé yìí òun ni iṣẹ́ àgbẹ̀. bẹ́ẹ̀ni. lẹ́yìn ìkúnmi Nóà ni àgbẹ̀ àkọ́kọ́ ní Genesis chapter 9. bẹ́ẹ̀ni. Nóà ni àgbẹ̀ àkọ́kọ́ iye pé ká máa bàtà ṣoṣoṣo káàkiri. tí òyìnbó yẹn tó lè onífìwé pa nílò tí wọ́n ti dá àjọ pọ́ńjẹ Amẹ́ríkà ni aago méjì àárọ̀ mo ti jẹun rẹ́sọ́rọ̀ntì máa kún fóúnjẹ nítorí àwọn ènìyàn wá jẹ àǹkan náà iṣẹ́ àgbẹ̀ yẹn. àǹkan ni. Olúwa máa fi ṣe ẹ̀ṣọ́ wa. àmín. so lẹ́nu kan nǹkan tẹ́ ń gbìyànjú àti sọ fún wa ni pé kí àwa Yorùbá padà síbi iṣẹ́ àgbẹ̀. nǹkan tó lè yọ wá nìyẹn tẹ́ bá ti wọnú iṣẹ́ àgbẹ̀ nígbà tí Ọlọ́run sọ pé òun ti dáríjì yín pé ẹ ò ní bí ò ní pa yín mọ́ Fúlàní ò ní wọnú oko yín. hallelujah. hallelujah. kò ní mọ̀nà lé yín. àmọ́ tá a bá dáko náà tí Fúlàní bá tó wá nígbà tá àti ìgbórílẹ̀-èdè wa. wọn ò ní wá mọ́sẹ̀. wọn ò ní wá mọ́. àsìkò tí expire báyìí. ṣé wọ́n ṣe ṣẹlẹ̀ ni wọ́n ṣe nísìnyí. ṣé wọ́n ṣe ṣẹlẹ̀ wọ́n ṣe. ó dínkù díẹ̀ àmọ́ gbà míì náà wọ́n tún ṣàdédé ṣàtán àfi tí wọ́n bá gbókọ̀ gbòó lára wọn ń wálé. jẹ́ pé Mósè ní gbòó Mósè ní ìlú wa nìyẹn. hallelujah. Olúwa ń lo Tinubu gan lọ́wọ́lọ́wọ́. ṣé fúnra Yorùbá àbí general. gbogbo jẹ àti Yorùbá o ṣé ó ṣe é dáṣe ni. ṣé ó ṣe é dáṣe. kò ṣe é dáṣe o. bàbá kò ṣe é dáṣe. Tinubu nìkan ò dáṣe.
ẹ lọ pa ẹ má pa ẹ filẹ̀ ẹ gbàjọba ẹ má gbàjọba. Ó ní ẹni pamọ́ kì í tó gbé bẹ́ẹ̀ ni kì í sùn. Mi ò ń ṣe PC, mi ń ṣe politician. Òtítọ́ ọ̀rọ̀ ni. Ó ní ẹni bá ní etí kó gbọ́ nǹkan tí ẹ̀ ń sọ fún àwọn ọjọ́. Ó gba ayé dìtẹ̀ mọ́. Àkòyò nǹkan ló wọlé ẹnìkan ló gbé fún olúwa ni máa wò ó níran. Ó ti ń rẹ̀ wọ́n báyìí. Ọ̀dà bàbá ẹ bá fún àwọn tí pàápàá àwọn tó ti ń rẹ̀ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá ní àmọ̀ràn káfíyẹn àfikún díẹ̀ ńlẹ̀. Kí n fún un ní àmọ̀ràn. Àmọ̀ràn fẹ́ fún un ní pé wọ́n gba Olúwa gbọ́. Wọ́n mú ìbínú kúrò ń bẹ̀. Wọ́n máa gbàdúrà. Ẹnìkan ní kò yẹ àdúrà lè gbé Yorùbá yìí. Kí ló kọjá àdúrà? Kò sí. Olúwa dúpẹ́ pé o ti gbà. Ọpẹ́ ni ká máa dá báyìí. Ọpẹ́. Kì í pé ká ìkókó gbogbo pátá. Olúwa lùpa, Olúwa pa Tinubu, Olúwa má jẹ́ pé ìfẹ́ ní kankan. Olúwa ló wọ́n á fa oní wọ́n á ṣàánú fẹ́ni tó ṣàánú fún. Olúwa dúpẹ́ pé mo ti bọ́ lóko ẹrú. Olúwa mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ tó fún mi. Mo dúpẹ́ pé mi wọnú wàhálà mọ́. Mo dúpẹ́ mi ìṣàìsàn. A ò pẹ́ làdúrà wọn. Ẹ̀yin bá ń sọ pé kó Olúwa pa kejì òun. Sóhun náà sókò lọ́tà. Ìfẹ́ ni Ọlọ́run. Olúwa yóò fún wa ní ìfẹ́ ìjìnlẹ̀. Ẹ ṣé, àmín.